lọ́wọ́ pẹ̀kẹ́ kún náà ṣẹ́jú amọ́run yín àbòsí yìí náà ni ṣé kò sí wàhálà ọmọ lòun ò mọ̀ ní ó tún lọ gbé ìyá jẹ wá ìyá oníhúgú. olórí stop talking like this jàre ẹ̀yin sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ yìí jàre àbí kí ni gbogbo nǹkan tó sọ yẹn ẹ jẹ́ sọ pé ọmọ tó pé ń wọ́n mọ̀ ṣé ìwọ ni ìṣòro bẹ́ẹ̀ ṣe sọ ọ̀rọ̀ tẹ́lẹ̀ máa ń lù ẹ̀kọ́ nǹkan tó ń when they come for market what they give am ugu. ó ń dẹ̀ ugu ó ń gbà pẹ̀lú wíìkù. bẹ́ẹ̀ ló jàre ó ti pé mo fẹ́ lù ẹ́ nǹkan tó ń dùn ní ló ń pè lọ́rù ẹ̀ ní. no be bastard pikin na how you go dey. ó ní ṣí bí pọ̀ mọ́ mi rí. Atobi Epe. Atobi Epe. Come on, stop that. Go to Atobi Epe. Yeah now. Atobi Epe. You know they come from market. You know they follow your husband. Why you not tell your man? What? Are you guys okay? Ṣé wà okay ẹran kọ́nú gbọ́ nìyí ni? They talk say na okay. Atobi Epe wo? Àjọ pẹpẹpẹ mọ́ náà. Tó bá mọ orúkọ ẹ pè mí. Wait, it's not Atobi Epe. Yeah, my love. Who are Atobi Epe. Máàmù wọlé lọ, máa bẹ̀ sọ̀rọ̀ nílé. Máàmù wọlé lọ, máa bẹ̀ sọ̀rọ̀ nílé. If you move an inch, hello? Kini? Throw these people out of this place. Ṣé ìbẹ̀jọ village meeting ní Ije love boku Amami fengeme just to be with you Obimo Ije love boku Amami fengeme just to be with you Mo sùn church nítorí a ṣe vigil oye church wa so nígbà tá a ṣe vigil yàtọ̀ mo dé mo rí pé ilẹ̀ kò tí ì ṣe so tí bá kún lẹ̀kùn má kàn lọ jí àwọn èèyàn lẹ́yìn so mo kàn rọra lie down here so bí ilẹ̀ ṣe mọ́ díẹ̀ mo rí pé everywhere ó dùtí compound èèyàn ó ṣe máa dùtí báyìí mo dẹ̀ ń gbé ibi yóò bá dé sọ̀rọ̀ ó fi proverb inside yóò bá sọ pé ìmùtótó ló ń ṣẹ́gun àrùn gbọ̀gbọ̀ so torí ẹ̀ ni mo ṣe é ṣe. ẹ̀wọ̀n fẹ́lẹ́sì ṣé ọgbà yìnyín àpáta primary school kọjá ni. kí ló ṣe. ìmọ́tótó ló ń ṣẹ́gun àrùn gbọ̀gbọ̀ ìmọ́tótó ilé ìmọ́tótó ọmọ ìmọ́tótó eyín ìmọ́tótó lórí. School tẹ lọ ó lè sinú ọ school ẹ. Àpáta ló lọ. Àpáta ni. Bàbá máa pa mí. Ọmọ ni wọ́n. Àwọn ọmọ mi ìyá wèrè débi wípé àwọn ọmọ tí wọ́n bí náà báyìí wọ́n gbé pò sí yàn. Wọ́n ti pọ̀ sẹ́bẹ̀ wọn ò sì ní dànù. Ẹni ó máa rùn gbogbo ẹ̀ máa gbá sí kẹ́síkẹ́sí. Torí láìpẹ́ láì jìnà wọ́n kó gbogbo náà lé wọ́n kò lè ọ lọ́wọ́. Wọ́n lọ́ máa darí náà lé bẹ́ẹ̀ mọ́ sọ fún. You give me. Ìwọ ló máa gbowó àwọn tenant, ìwọ ló máa gbowó mi, ìwọ ló máa gbowó gbá, ìwọ ló máa gbowó àwo bẹ́ẹ̀ mọ́ sọ fún. Everything. Wá ọ̀rọ̀ wà. Ìkejì ẹ ọlọ́run ẹ tí ò gbọ́n kankan tètè ẹ di ni. No network. No network. Yóò gba rẹ́ẹ̀dì o. Kí ló ṣe fún ẹ? Yóò gba rẹ́ẹ̀dì. Ọmọ fún rẹ́ẹ̀dì. Ń bọ̀. Yóò gba rẹ́ẹ̀dì. Kò ní gba yẹ́lò rárá. Well done o. Good morning. Well done. Mi ti sọ pé mo máa wọlé máa pè é. Ìpàdé kàǹtẹ̀ bá kọlu mẹ́sìn. Máa pè é tẹ́lẹ̀. Wait. Kí ló ṣe fún bàbá landlord tó sọ pé máa gbọ́ rẹ́ẹ̀dì? I mean kí ló ṣe fún this man ó sọ pé máa fún rẹ́ẹ̀dì? Bàbá landlord. Mo rí mi ò kí ni kó mi kí n kí láàárọ̀ yìí mi dẹ̀ ní kí. No network. Ṣorí kìíní tó ń ṣe ayẹ tó kì í gbọ́ràn once gbogbo ìwèrè yẹn òṣìṣú òwe ni máa fi gbọ̀n dànù. Kí ni mo bí ẹ kí ló sọ? Kí ló ṣe fún bàbá landlord? Kí ni ó ṣe? Fún tó fi ló máa fún red card ó máa lé ẹkú ọ̀nlẹ̀. Bàbá landlord. Nǹkan tó sọ nìyẹn. Olóhùn máa fún mi red card. Yes. Red card. Olóhùn máa fún ẹ náà. Láì jẹ́ pé mo play ball mo ṣe kóhùn fún wíṣù náà. Kó fún wíṣù. Kó fún wíṣù náà. Kí n bá lè mọ̀ pé mo fẹ́ gba red card láì jẹ́ pé mo ṣe. Èmi ò tiẹ̀ mi ìbá lọ́rọ̀ àmọ́ ọlọ́rọ̀ ẹ̀ ni ìwọ bèrè lọ́wọ́ pé kí ni mo ṣe bèrè lọ́wọ́ pé kí lẹ̀ṣẹ̀ mi. Okay, very good. Mo sọ kóhùn fẹ́ fún mi ní red card. Okay. No problem. Mo kò fẹ́ anything tó bá ṣẹlẹ̀ ẹ̀yìn ojú ẹ̀ so that kò ní ilé ẹkú ọ̀nlẹ̀ kó bá lọ fọ̀sọ́ kan orúkọ ọ̀nlẹ̀ ó tó ní ẹ̀ o. Olóhùn náà sọ yín lé. Ọ̀rẹ́ wà. Má lọ. Kò lè fọ sọ́yìn lé mi. Kò jẹ́ pé nǹkan tẹ́jọ́ sọ nìyẹn kò lè fọ sọ́yìn lé mi. Ọ̀sán nǹkan àmàdí ọ̀wà ni. Àbí kí ló máa ń ṣe woman yìí náà? Níbo ló ti gbọ́ ọ̀sán yìí náà? Ọ̀dọ̀ rẹ̀. No, kò dọ́dọ̀ mi. Ọ̀dọ̀ rẹ̀. No, kò dọ́dọ̀ mi.
so mo ti. Ètò mi àwọn àrùn ṣé ọ̀dọ́dọ̀ ẹ̀ ṣé kà tó máa ń jẹ